Òṣùpá ni ẹ kábíyèsí. Ìmọ́lẹ̀ látọwọ́ Olúwa. Òṣùpá ni ẹ kábíyèsí. Ìmọ́lẹ̀ látọwọ́ Olúwa. Congratulations, Abrokabe, Ọba Adéyẹmí. Àwa ẹ̀yọ̀, ìgbà rẹ̀ ń tù wá lára. Òṣùpá ni ẹ kábíyèsí. Ìmọ́lẹ̀ látọwọ́ Olúwa. Òṣùpá ni ẹ kábíyèsí. Ìmọ́lẹ̀ látọwọ́ Olúwa. Congratulations, Abrokabe, Ọba Adéyẹmí. Àwa ẹ̀yọ̀, ìgbà rẹ̀ ń tù wá lára. Kábíyèsí. Ọba Adéyẹmí Abrokabe fún oríire. Kábíyèsí. Ọba lẹ́lẹ́gẹ́ Ọba ẹ̀yọ̀ kádé pẹ́ lórí rẹ̀ o. Kábíyèsí. Ọba Adéyẹmí Abrokabe fún oríire. Kábíyèsí. Ọba lẹ́lẹ́gẹ́ Ọba ẹ̀yọ̀ kádé pẹ́ lórí rẹ̀ o. Òṣùpá ni ẹ kábíyèsí. Ìmọ́lẹ̀ látọwọ́ Olúwa. Congratulations, Abrokabe, Ọba Adéyẹmí. Àwa ẹ̀yọ̀, ìgbà rẹ̀ ń tù wá lára. Òṣùpá ni ẹ kábíyèsí. Ìmọ́lẹ̀ látọwọ́ Olúwa. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn Sàlàkó nílò lọ́tù abánigbélé tó ní lára Sàlàkọ́bó lọ́kọ̀ Ògùn mọ̀rọ̀ fólúgbòlédè òkúrú ní jẹ́ inú rẹ̀ jẹ́ ewé lọ ọ̀la lọ bí ìyẹ̀rù ọ̀gbìn àríjà ṣòro ọ̀la lọ bí ọmọ abíṣu ló kọ ìjà káàdì lóru ọmọ ọmọ ọlọ́ta olówó ọmọ àròdé dẹ́wọ̀ mi. àti ìṣàmọ́lú adé agbẹ́ lórí bàtà agbẹ́ lẹ́sẹ̀ àṣà rẹ̀ pẹ́rẹ́ nu ẹ̀ṣọ́ bá yá tó. orúkọ mi ni aláìlúwà ọba ògúngbà adéyanjú àkànníwàsí oríṣiríṣi àti olówó ní ọjà àwórìlàn ó ti sọ́ńgbà kan rí pé káfíńra wa ṣọ̀kan ìfẹ́ pọ̀ láàrin wa gan ọlọ́sàdé ń gbìyànjú ìwádìí sọ́pọ̀tì ó ń ṣọdún karùn-ún lẹ́yìn lágbó ọlọ́run adémáṣọdún mẹ́wàá ni ọgbọ̀n ọdún adémáà wà láyé ni adéá pẹ́ lórí gbogbo wa bàtà máa pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba máa jòkó pẹ́ wọ́n sílé lẹ́yìn ilé ayé máa kárí gbogbo wa àdìsí lè bànújẹ́ o. orúkọ mi ni ọba ẹnjìnìá tẹsílìm lọ́sí ọlọ́dọ̀ bọ̀dọ̀ Àbújá ní Adó-Ọ̀tà local government Olota ń ṣe ọdún márùn-ún lé ní wọ́n máa ṣe ọdún nígbà ìgbà ọdún kan ni wọ́n á pẹ́ láṣẹ wọ́n á jèrè àṣẹ wọn ò ní bá ṣẹ jẹ́ gbogbo àwọn alábàálábà náà á pẹ́ láṣẹ á jèrè àṣẹ á ò ní bá ṣẹ jẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bá ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.
ìṣẹ́gun wọn. Wọ́n ní bọ́dí bá balẹ̀ omi máa nípa ni. Ẹ ti nípa owó, ẹ ní wọ́wọ́ tì. Ẹ ti nípa àlàáfíà, ẹ ní wọ́n àlàáfíà láti. Ẹ ti nípa alẹ́, àárẹ̀ tó máa ṣe tó máa gbé ilé ìta àbí kò ní kọlù yín. Ẹ wá kù lẹ́mi, ẹ kù lẹ́mi, ẹ kù lẹ́mi. Lágbára Ọlọ́run, ojú yóò ní rí bí ilẹ̀ ẹ̀rọ̀fọ̀ kì í rí ìjà gbóná ìyàwó ẹ̀ ní ìgbà gbóná. Kùtù láàárọ̀ dẹ, kùtù láàárọ̀ bàbà. Ilé olúwa ẹni kò kì í gbóná, bàbá ilé yóò ní gbóná. Ilé yá tutù fowó, á tutù fọmọ, á tutù fọlàfíà. Ẹ máa rí jẹ, ẹ máa rí ná, ẹ máa rí lò, ẹ nílò kò ní torí kan o. Ebi ara ebi ọ̀sán yẹn dé wọ̀, Ọlọ́run lọ́dúnbàdàn ní fi pa yín mọ́. Ní máa náà kọ́ tọ́kẹ́ tó máa rí kan. Lágbára Ọlọ́run lágbára Olódùmarè. Ní àwọn ìkáyà yé o. Òṣùpá ní ẹ kábíyèsí. Ìmọ̀lẹ̀ látọwọ́ Olúwa. Congratulations, Abukagbe, Ọba Adéyẹmí. Àwa wá ẹ̀yọ̀, ìgbà rẹ̀ ń tù wá lára. Aṣòfin ìpínlẹ̀ Èkó. Èkó ló dé yẹn number one. Right honourable. We are welcoming the Speaker of Lagos State House of Assembly, Right Honourable Dr. Mudashiru Ajayi Obasa. Distinguished ladies and gentlemen, and speaking Speaker, Akekewan is in the house. Orúkọ mi ọmọọba Kọ́mọláfẹ́ Jamiu Ọlátúnjí Baálẹ̀ Ìpamẹ̀sùn Òkè Ọ̀tà. Tí a bá wò láti ìgbà tí kábíyèsí wa Ọlọ́tọ̀fọ̀tà wọ́n ti wà lórí àpèrè ní ìlú Ọ̀tà àti àgbègbè ẹ̀ ló ti ń dùn ló ti ń lórí. Tábàdẹ̀ wò ó lẹ́yìn ìgbà tí Ọlọ́tà gbadé tán ni àwa baálẹ̀ láti pọ̀ sí. Níjókòó tí mo wà mí báyìí nísìn ìjókòó àwọn South West baálẹ̀ tó comprise gbogbo Oòduà. Èmi ní Ọ̀yọ́, Ondo, Ogun State, Lagos State ni àwọn baálẹ̀ tẹ̀ rí mi báyìí nítorí iṣẹ́ biribiri tí kábíyèsí ṣe ní gbogbo náà la fi pawọ́pọ̀ lágbo gbogbo agbọ́dọ̀ wà ní ọdún karùn-ún tí bàbá wa gba adé. Orúkọ mi ni Aláìlúwà Ọba Maruf Alagbe Lẹ́gùṣì ti Lẹ́gùṣì Ọ̀tà OLUSEGUN. A ṣàdúrà fún Ọba Abdulkabir pé adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ẹṣin ọba àjòkó pẹ́ apẹ́ lórí àléfà bàbá ẹ̀, á lo ọgbà ọdún, á lò pẹ̀lú àlàáfíà, kò ní fi ọmọ ẹ̀ ṣèlú, kò ní fi ayé ẹ̀ ṣe. Olóyè Wàlíù Ọláyíwọlá ọmọ Táíwò ẹ̀fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ọ̀tà lẹ́ni àjẹgbọ́ ló máa jẹ́ àjẹfọ́ ọkọ̀wù àjẹfí èrìkì ìjọbi ló máa jẹ́ wọ́n lómi tútù ló máa ń ṣẹ́gun ṣẹ́gun ọ̀tá ẹ̀rẹ́yìn òde. Orúkọ mi ni Ọba Dr. Adéwùmí Adéníjì Odútàlà oníbùdó ti ìlú Ayétòrò Òbùdó Ọ̀tà. Ẹ̀kú lọ́lọ́ ọkùnrin dé Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọlọ́tà. Ọlọ́tà la ó yẹ ká máa pè ní a unifier. Ọlọ́tà jẹ́ ọba tó kó gbogbo èèyàn mọ́ra. Ọlọ́tà jẹ́ ọba tó ní ìfẹ́, aṣíwájú tó ṣe trust, aṣíwájú tó ṣe tẹ̀lé. Is our chairman Awori Obas Forum ní Ogun State, and ẹ rí i pé kì í ṣe ọba Ogun State nìkan ló wà níbi, káàkiri ilẹ̀ Yorùbá ni ọba ti wà ní, l'Ékòó ni o, Ọ̀yọ́ ni o, káàkiri bẹ́ẹ̀.
nítorí ìwà kábíyèsí ọlọ́tà ni. ọlọ́tà jẹ́ èèyàn tó ṣe é gbára lé nítorí pé ọlọ́tà kì í tán yàn. tọ́lọ́tà bá ń bá ẹ ṣe ọlọ́tà ń bá ẹ ṣe nìyẹn. tó bá ṣe mistake ọlọ́tà will call your attention to your mistakes. so irú èèyàn bẹ́ẹ̀ yẹn àwa ọba tá a wà ní ìgbèríko Ọ̀tà tí issue bá ṣẹlẹ̀ tẹ́ bá pe ọlọ́tà will give you immediate attention lórí nǹkan tẹ́ pè wọ́n fún yẹn. kí wàá ní irú ọba bẹ́ẹ̀ máa fẹ́ ní nǹkan ṣe tẹ́ ẹ̀ ní sí ń bẹ̀ tẹ́ ẹ̀ ní fẹ́ kópa rere ń bẹ̀. so ẹ woru development tá a enjoy ní Ọ̀tà in the last 5 years of his reign ta ni òòjọ́ lójú. we wish we have had this Olota a long time before now but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́ ń fún wa nírú kábíyèsí ọba Abdulkabir professor tiwa Adéyẹmí Ọbalánlẹ́gẹ́ Ọlọ́tà gbó fún wa kí ni kò ní í ṣe Ọlọ́tà á pẹ́ láṣẹ á jèrè àṣẹ. Òṣùpá ní ẹ kábíyèsí. Ìmọ̀lẹ̀ látọwọ́ Olúwa. Congratulations. Abdulkabir ọba Adéyẹmí. Àwa ẹ̀yọ̀. Ìgbà rẹ̀ ń tù wá lára. Òṣùpá ní ẹ kábíyèsí. Ìmọ̀lẹ̀ látọwọ́ Olúwa. Òṣùpá ní ẹ kábíyèsí. Ìmọ̀lẹ̀ látọwọ́ Olúwa. Congratulations, Abdulkabir ọba Adéyẹmí. Àwa ẹ̀yọ̀. Ìgbà rẹ̀ ń tù wá lára. I want to thank you all for coming around to grace my 5th anniversary. There is one saying in Yorùbá land, èèyàn bí aṣọ mi, Ọlọ́run á jẹ́ kí gbogbo yín tẹ́ wá bá mi ṣe àjọyọ̀ yìí, Ọlọ́run á sọ yín padà sílé láyọ̀ àtàlàfíà o.